Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV Muswobi. Mama. Freshness ló jẹ́ kí n mọ̀ pé ilé òṣàrà wa olóògùdà. Èyí tí ẹ ń ṣe lónìí yìí ọlọ́mọ ṣe nìkan tó kù fẹ́ ṣe láyé o. Gbogbo àtàbọ̀wọ̀ ń gẹ́gẹ́ ká ṣe ámínà kó pọ̀ dáadáa. Ẹ dákun ẹjẹ́ ká ṣe ámínà dáadáa. Ọlọ́wọ́ láàrin wa Muhammad. Àwọn bàbá àgbà. Ọlọ́mọ ṣàjẹ́ kí á rí wọn pẹ́. Ẹ̀mí gígùn, àlàáfíà olóyè. Ọlọ́mọ sábà wá ṣe fún wọn. Gbogbo tí ń jẹ́ dáadáa tọ́lọ̀ ń ṣe fún wọn tí wọ́n ń dúpẹ́ tí wọ́n ń dùn sí kọ́ ọmọdé ó bàjẹ́ láéláé. Ọlọ́run Nábì wa Muhammad. Àwọn bàbá wa Fadilatu Sheikh Al-Imam Ibrahim Hassan olówó adamallahu hayatahu. Ọlọ́run kó jẹ́ kí á rí wọn pẹ́. Ẹ̀mí gígùn, àlàáfíà ara tẹ́yẹ fi ń lo ìgbà ọlọ́mọ sábà wá ṣe fún wọn. Ọlọ́run Nábì wa Muhammad. Gbogbo dáadáa tọ́lọ̀ ń ṣe Ọlọ́run jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Afọláti akẹ́ àfáwà Abdul Wahab babaláyé gbà mí ọmọkùnrin
a fi kíkí wọn à ń kí àwọn ìmáàmù wa ní káńsù lọ́hùn Sheikh Abdulgani Al-Wajud ẹkùn náwó ìjẹta ọlọ́run jẹ́ ká tún ṣe míì wala nabi wa Muhammad wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. gbogbo tọ́lọ̀ ń ṣe fún yín ọlọ́mọdé ẹ̀mọ̀nira lórí ẹ̀ akí àwọn ìmáàmù wa náà Sheikh Abdullahi Gbodofu akíyín púpọ̀ akíbàwá Mukadam Sọ́ọ̀lù kọ́nọmọ nǹkan kò ní sẹ̀mí àfihànlá ìjókòó yín akí gbogbo ìjókòó àwọn àfáà lápapọ̀ wọ́n ní tábà ti dami sórí yóò ṣàn wálẹ̀ akí àwọn bàbá wa imam kọ́nọmọdé ó bàjẹ́ àfọlá kíkí àwọn àfáà akí gbogbo ẹnìkọ̀ọ̀kan wa ní àpapọ̀ ọlọ́wọ́lá Ànábì wa Muhammad èyí tí àwọn alhaji wa Jamiu Kakawa tí wọ́n ṣe ní oríire ni ìjọ tí wọ́n ṣe 50 wọ́n ṣe ayé gbọ́ gbogbo ìlú sí mọ̀ ìjọ kẹlòmíì tí wọ́n ṣe 50 yẹn nìkan ti dàrú fún bàbá Jamiu Kakawa ọlọ́run sọ pé kí tí yín máa dá sí náà ni. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa ẹ jọ̀ọ́ ẹ subscribe hẹ́tẹ̀. Face TV was Swoby.